Mo kí gbogbo ẹ̀yàn ọmọ káàárọ̀ oòjíire nílé lóko àtìlẹ́yìn odi níbikíbi tẹ́ bá ti ń wò wá. Orúgbó bọ̀ o, orúgbó bọ̀ o. Mo lérò pé wọ́n ti gbọ́ ìwà burúkú táwọn representative tí wọ́n lọ́pọ̀ àwọn fẹ́ wù fáwọn tá ń pè fún Yorùbá nation. Àwa tá ń jà fómìnira, mo lérò pé wọ́n ti gbọ́ àbẹ́ tí gbọ́. Mo wá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ bìrì lé nǹkan, kẹ́ ẹ wá gbọ́ ọ̀rọ̀ látẹnu ìyá mi tí mo fẹ́ play fún yìí. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ kùgbàkùgbé tí wọ́n sọ sí bàbá wa Tinubu àti gbogbo àwọn lọ́balọ́ba láti pa ẹnu wa mọ́, láti pa ẹnu wa mọ́. Ọmọ Yorùbá sódà bẹ́ẹ̀, sọ yẹ ká gbà fún wọn. Ẹ gbọ́ òdì Fúlàní kan jáde láìpẹ́, ó sọ pé gbogbo ibi táwọn bá ń lọ àwọn mẹ́sọ̀ pé àwọn máa ń fáwọn ọba abẹ̀ lówó káwọn tó lè gbé inú ìlú náà. Sẹ́yìn pé àwọn ọba wa wà nú àwọn kan tí ń ṣẹlẹ̀ sí wa. Àwọn ọba wa wọ́n wà lára àwọn tí ń gbàbọ̀dè fún wa lẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká pariwo wọn títa. Ohun tí mo fẹ́ play fún wa yìí, mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ gbóhùn yẹn, kẹ́ ẹ gbọ́ ọ̀tí ọ wà ń bẹ̀. Ọ̀rọ̀ sí tí ni ọ̀rọ̀ sí kọ̀ǹfàmù ni. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́, kẹ́ ẹ bá wọ́n lóòótọ́ dandan ni a ní láti dá dúró. Ìran Yorùbá ò gbọdọ̀ ṣẹrú mọ́. Ìran ọmọ aládé kan ò gbọdọ̀ ṣẹrú mọ́. Ọmọ ẹlẹ́ran ni wá, àbọ̀lọ̀ jẹ́gún. Bẹ́ẹ̀ ni ọmọ aláṣọ ni wá, àbọ̀lọ̀ wọ àkísà. Kí ló ń ṣe wá tá a lè fi ìmọ̀ ṣọ̀kan? Ọmọ Yorùbá, kí ní ṣe wá gan-an tá a lè bá wa sòdodo ọ̀rọ̀ tó jẹ́ pé ìṣubú ara lámọ̀ wá. Ẹ wá gbọ́ ọ̀rọ̀ kùgbàkùgbé tí ìyá mi tí wọ́n sọ sí àwọn ọba ilẹ̀ Yorùbá lórí ìwà burúkú tí wọ́n ń wù. Torí tí ọba hùwà burúkú ni ọ̀rọ̀ tí ìyá wa sọ ìwọ̀n ní sọ. Ọlá pé wọ́n ti gbàbọ̀dé fún ọ̀rọ̀ Yorùbá, wọ́n ń sọba wa mọ́, ọba alábọ̀dé ni wọ́n. Òun ló bí ìyá yìí nínú ni wọ́n fi sọ adúwọ̀ tí wọ́n sọ yìí. Wọ́n fẹ́ kẹ́ ìdílé kan kájọ gbọ́ ọ̀rọ̀ yẹn. Ṣé ẹ ti gbọ́? Ẹ ṣe gan ni. Òkè tẹ́ bá darapọ̀ máa lórí ètò yìí, ẹ bá wa pín ètò náà, ẹ bá wa tẹ love, ẹ bá wa tẹ like. Ṣé ẹ ti gbọ́? Táwọn èèyàn wọn bá mọ̀ pé a ti wà lórí ètò. Sí slavery mọ́ o. Bẹ́ẹ̀ni. Ìgbà táwọn British kó gan kó wa tó sọ wá di kọ́lọ́nì, a mà sì ń sọ̀rọ̀ tó máa ń tẹ̀ tí ń tì wá mọ́lé. Àwa di òmìnira ara wa tó bá jẹ́ òmìnira ni o, torí òmìnira náà Fúlàní ló tún fẹ́ máa ná àwọn ọmọ Yorùbá ní pàṣán. Eléyìí sí òmìnira ni tó bá jẹ́ òmìnira ni nǹkan ní ṣẹlẹ̀ sí wa lórí Nàìjíríà kò yẹ kó máa ṣẹlẹ̀ sí wa mọ́. Ó yẹ ká wà nínú gbádùn ni, kò yẹ káwọn nǹkan wọ́n, kò yẹ ká má rí iná lò, kò yẹ ká má rí omi lò. Ọ̀nà gan-an tí ń mú gbádùn fáwọn ọmọ ìlú, ìjọba wèrè olórí ibú yẹn wọn ò ṣe fún wa. Ẹ wá ní pé a ti gbòmìnira, sí òmìnira nìyẹn àbí omi ìnira? Ẹ̀yin ọmọ Yorùbá ògidì, àwọn senate ń threaten ní ẹ̀yin agitators for self-determination. Wọ́n ń threaten wa láti short ẹnu wa, ṣùgbọ́n irọ́ ló pa. Irọ́ ni o, irọ́ ni wọ́n pa. Kò sí ẹni tó ń dé ohùn mọ́ agogo lẹ́nu. A ní dákẹ́ ọtí tí Yorùbá nation yẹn tó máa fi ṣẹlẹ̀. Tó bá fẹ́ kọ́kọ́ ṣé Russia àwọn Fúlàní sì ń kó wá, káwọn kó British wọlé, kán kó Argentina wọlé, tó bá fẹ́ kán kó Canada wọlé, tó bá fẹ́ kán kó US wọlé. We will not stop. Láíláí. We will fight on the land, we will fight on the sea, we will fight in the air, exactly. And we will not surrender. Nkí tí bàbá Tinubu gbogbo tó bá mọ̀ ṣe kó bẹ̀rẹ̀ sí ní lọ ṣe. Nínú tí wọn gan bá bọ̀ yìí, wàá rí wọn, wàá gbọ́ wọn, inú àlà mọ̀nàmọ́ná kọjá, aṣọ ẹ̀mọ́lẹ̀. Àwa ló ń tẹ́sí pé kọ́ lọ sọ wá sí 25 years nítorí pé a fẹ́ gba òmìnira àti ọmọ Yorùbá. Àbẹ́ẹ̀rí àti gbọ́ àwọn ọmọ Yorùbá à ń jà fún òmìnira tiwa. Ẹ̀yin olórí ibú kan tẹ́ pé a ní senate ní representative, ẹ á fẹ́ lo òfin burúkú, òfin tẹ́ ẹ lò lára yín lórí, òfin tẹ́ ẹ di gbé ara yín tẹ́ ẹ ń kówó jẹ,
tẹ́ ẹ̀ náwó ìlú ní ìbásíbo òfin tẹ́ ẹ̀ ṣe lé ayé lórí ẹ̀ wá fẹ́ ṣe lé àwa tá à ń jà fún sẹ́bi tàbí tẹ́ lórí ògùn ní ọ̀pá ọgbọ yín gbogbo ọmọ tẹ́ ẹ bí ẹ̀ ní jèrè wọn. Yorùbá nation ẹ fẹ́ darúpọ̀ mọ́ Ṣàpà ẹ fẹ́ da àwọn ẹranko mọ́ àwọn ọmọ ènìyàn ẹ fẹ́ da Fúlàní àfìtọ̀fọ́rí àwọn ọmọ panipani àwọn ọmọ panipani àwọn ọmọ apànìyàn ẹ fẹ́ fi wí àwọn ọmọ aládé ẹ̀yin ọba ṣe gbọ́ ẹ wà lórí àpèrè àwọn Fúlàní ẹ ń gbowó lọ́wọ́ àwọn táwọn bá wá sí inú oko wa àṣẹ ń gbowó gbogbo owó tẹ́ gbà ó máa di wàhálà sí yín lọ́rùn. Bẹ́ẹ̀ni. Nínú kẹfí ṣe nǹkan tó ṣoríire o torí owó ẹ̀jẹ̀ ló ń sọ fún yín owó ẹ̀mí wa ló ń sọ fún yín tẹ́ bá dẹ̀ sí ń gbà tẹ́lẹ̀ ń ná ikú àtàrùn lè máa ná dé lórí ikú èmi ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ń sanwó ẹ̀jẹ̀ tàwa fún èèyàn yìí ń gbà lọ́wọ́ Fúlàní wọ́n ń gbé wa pa lọ́tún lọ́sì láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ pa pínrín jẹ Olúwa máa ná da ikú sínú ilé yín gbogbo ẹnikẹ́ni yín ó bẹ̀rẹ̀ látọrí Jagabanu mọ̀ ń pa ẹ̀ ọdún 8 tí Buhari fi jẹ wọ́n yà ní ìwọ náà tún wọ bẹ̀ ẹ̀yin ọmọ Yorùbá ògidì ẹ̀ ń lépo wọn igbá wọn àwo wọn bàbá Tinubu fi security sínú oko fáwọn fámàsì wa fáwọn àgbẹ̀ wa ó dẹ̀ mọ̀ pé Fúlàní ń pa wá orí ẹbí wọn ó ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bí wọn kò sọ nǹkan kan Fúlàní ń pa wá. Bàbá Tinubu ó ti sọ̀rọ̀ ẹ̀dẹ̀ bí Fúlàní kọ̀ọ̀ká ọmọ Yorùbá kọ̀ọ̀ká wa kún mọ́ tó bá káwà kún ni gbogbo àwọn táwọn gbàgbé nǹkan wọn nílẹ̀ Yorùbá wáyé tí wọn ò kó security láti mọ̀ secure àwọn bàbá wa tí ń lo oko láti pé wọ́n rí oko dá torí tá a bá dáko tá a lóko tá a dáko tá a rí oko dá oúnjẹ ò ní wọ́n lẹ̀ Yorùbá àmọ́ láyé pé ó ti di family Fúlàní àbá kú ebi ọba àpá wa bàbá Tinubu kò kíá sọ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yọ́ ọmọ Yorùbá ògidì ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá ní ká má kó lóko ẹrú ẹni ká má kó lábẹ́ wa Nàìjíríà ẹni ká má dàdúró ẹni ká má dàdúró àbí ìwọ lẹ́pa dandan àdàdú náà nìkó dandan nìyẹn tó àlè tóbi tẹ́ tí wọ́n ní fìyà jẹ wá mọ́ ó dópin. lálẹ́ ó dẹ̀ ń gbọ́ tó o bá fi tọ́ létí ó ń wo tẹlifíṣọ̀n báwọn yòókù tiẹ̀ ní dátà gbogbo owó wa ní bàbá Tinubu ọmọ onínàkúnà ló ń ná yàrá yòlò ló ń ṣe bí ọmọ ìjọbẹ̀rí tó ń jápẹ́ sáyà tó ń tẹ gbogbo ilé ọlábù àṣùbàṣù bàbá Tinubu ọmọ àlè ní ẹ ń gbé àwọn ọ̀ràn yín pa fún Fúlàní nítorí pé owó àti ọlá tẹfẹ́ jẹ mélòó lẹ fẹ́ jẹnu ayé yìí náà gbogbo ìtẹ́ǹjẹ náà kọ́ búṣubùṣu báṣabàṣá náà lè ń ṣe àtẹ̀yìn àtàwọn ọmọ yín ẹ fẹ́ sọlé ayédà wà lọ irọ́ lẹ pa kò tí ì ya Elédùmarè ní tó bá yá tú ẹni tó bá yá Elédùmarè ẹ tẹ̀ ní ráyè dágbére ẹ máa lọ tú ẹni gbogbo ń tẹwà máyà Bíbélì ti sọ pé àṣìírí yín ẹ fi ilé ayé kó ọrọ̀ ọjọ́ ẹ̀mẹ́ tó máa jẹ́ gbogbo èyí kọ́ lẹ máa jẹ́ ẹ máa da gbogbo ẹ̀ sílẹ̀ ni. àwọn ọmọ ẹsẹ̀ mẹ́sàn-án láyé wọn ò mọ gbogbo nǹkan tí wọ́n kọ ọ̀rọ̀ tí wọ́n kó jọ yìí tí wọ́n fi yà jẹ mẹ̀kúnnù táwọn nìkan kó sí àpò wọn ò pẹ́ tó bá lọ tán gbogbo ẹ̀ ó dòfo ni wọn ò ní kó gbogbo ẹ̀ lọ kí ló wá ń dà wọ́n láàmú kí ló ń ṣe wọ́n gan wáyé tẹ́ wọ́n fi yà jẹ mẹ̀kúnnù wọ́n á jẹ́ kí ìmẹ̀kúnnù kí wọ́n rí mú mi kí ló dé sẹ́yìn nìkan náà dálé ayé fún ni gbogbo ẹ̀yin president ẹ̀yin governor ẹ̀yin senate gbogbo ẹ̀yin representative sẹ́yìn nìkan ní Elédùmarè dálé ayé fún ni kí ló dé dẹ̀ ń wà bámúbámú lẹ yó ẹ mọ̀ pé bí ń pa àwọn mẹ̀kúnnù kí ló dé ẹ ronú náà. àwọn ọmọ gọtẹ kọ lé lọ́wọ́ kí ló sọ fún yín pàwọn lọ́ọ́ máa jẹ́ ẹ ń fi gbogbo ìgbésí ilé ayé àwọn ọmọ Yorùbá ẹ fi ń ta káìtì ẹ ń gbé wa sẹ́nu kú Fúlàní ikú àwọlé tọ̀ yín wá àrùn á dè yín mọ́lẹ̀ àwọn èdìdí ọdún wọn fojú ọlá yín gbolẹ̀ àwọn alálẹ̀ wọn máa là yín mọ́lẹ̀ ní bàbá Tinubu ìka ènìyàn ni yín
apanimáyọ̀dà nìyí ajẹkẹ́nimáyọ̀ nìyí ọ̀dájú ọmọ ènìyàn kọ́ nìyí ẹ ti gbé ẹ̀mí yín fún èṣù ìkà ènìyàn nìyí ìkà dẹ̀ máa kà yìí ẹ ti ń ro ẹ̀fọ́ ìkà yìí ti pẹ́ bàbá Tinubu ó ti dájú Ṣeun máa jẹ́ ń bẹ̀ Fọláṣadé máa jẹ́ ń bẹ̀ Àbíbátì máa jẹ́ ń bẹ̀ Ọláyínká yìí máa jẹ́ ń bẹ̀ Olúrẹ̀mí náà máa jẹ́ ń bẹ̀ èyí tó kù ẹ̀yin náà máa ṣan jẹ ẹ máa jẹ bàbá ńlá yà bàbá Tinubu yìí tẹ́tí ẹ̀ wá ń tẹ́tí wá yìí pé 25 years or 10 million àwọn ò ní fi sí 25 years gbére lẹ máa lọ wọ́n máa gbé yín lọ sí bòjì ní fún gbére forever never ẹ̀ ń tẹ́tí wa lórí nǹkan ẹ̀tọ́ wa who does that bàbá Tinubu ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀kàwé so the right to protest isn't it is a crime. Abẹ́rẹ́. The right to voice our opinion. Ẹ̀yin kí lè dá protest ẹ̀yin lè dálẹ̀ ẹ̀yin lè dá protest lẹ̀ láyé Jonathan nígbà tí Jonathan hùwà tí ọ̀dà lórí ìjọba ẹ̀ tí ẹ mọ ìwà tẹ́yìn náà hù ni ẹ̀yin àti Buhari àti gbogbo àwọn kánkọ̀ yín APC ni ẹ mọ̀ dìde ẹ mọ̀ fẹ̀hónú hàn ẹ mọ̀ fi ẹ̀hónú hàn ọwọ́ àtàsìkò ti yín ẹ ń fìyà jà àwọn ọmọ ìlú ẹ wá ní kí wọ́n má jáde kí wọ́n má protest kí ló dé nígbà tẹ́yìn ṣe ń gbà náà lọ́hùn ṣé ẹ mọ̀ pé ọlọ́pàá kàyín náà ni ọwọ́ kàyín ní ìtì nǹkan tẹ́yìn ṣe fẹ́wọ́ ẹ̀yìn ẹ̀fẹ̀ kún ṣe fẹ́yìn irọ́ lẹ pa irọ́ lẹ pa. It is illegitimate but the right fún àwọn Fúlàní láti máa gọ́mú so láti di tẹ́rọ́rìsì Boko Haram ISWAT Al-Qaeda right tí wọ́n nìyẹn wọ́tàwọ́ ò ní right kò ní bẹ́ ṣọ́ fún yín bàbá Tinubu kò ní tutù gbému fún yín gbogbo làálàá làkàṣègbè tí ẹ̀ ń fojú àwọn ọmọ Yorùbá tẹ́ fojú wa rí tí ẹ̀ ń gbomijé lójú wa tí ẹ̀ gbóúnjẹ kó lórí tébù fún àwọn ọmọ ojúlówó ọmọ wa Olúwa máa fi ebi pa yín ẹ rí oúnjẹ àtẹ̀yìn àtàwọn ọmọ yẹn nílé jẹ ẹ rí oúnjẹ sumptuous meal palatable meal àwọn àwájú yín ẹ nílé jẹ nítorí ìkà ènìyàn nìyí ẹ ń fi ọ̀bẹ gún wá ẹni ká má sọ̀rọ̀ ẹni ká má ké. ẹ ń fi ọ̀bẹ ẹ̀bí ń gún wa ẹni ká má ké ká má sunkún nígbà tí Jonathan fi ọ̀bẹ gbẹ̀yìn lásìkò tí ń lọ́hùn ṣé ẹ ké ṣé ẹ bọ́ ta ṣé ẹ fẹ̀hónú hàn kí ló dé tẹ́ ẹ hùwà ìkà báyìí kí ló dé tẹ́ ẹ hùwà ọ̀dájú èèyàn báyìí bàbá Tinubu kí ló dé ẹ fi ìran Yorùbá lọ́hùn sílẹ̀ ẹ fi ìran ọmọ káàró òjíire lọ́hùn sílẹ̀ tọ́lọ́kọ́lábì ṣe wá Nàìjíríà ẹ̀yin náà ti sọ́rí wípé ẹ̀ bílíìfù wá Nàìjíríà ní 1997 ó di bàbá Tinubu ti sọ́rí ó wà ní newspaper gbé àmọ́ nígbà tí ẹ wáyé pé ẹ̀yin náà ti jẹmùlá nínú ìjọba ní ìsìn ìbáwọn lè wá tó pé wá Nàìjíríà is not negotiable wọ́n lẹ pa is negotiable ayé àwọn ò lè gbà kẹ́ ẹ báyé wa jẹ́ àwọn ọ̀dọ́ táwọn àtà ní ìsìn àwọn ò lè bà láíláí àlegbà láìlẹ́kẹ́ báyé bẹ́ẹ̀ di báyé àwọn bàbá láti wá jẹ́ kẹ́ wá báyé tàwa jẹ́ àwọn ò ní gbà fún yín dandan ní a ní láti kó lórílẹ̀-èdè Nàìjíríà a ní láti dá dúró ọmọ Yorùbá bọ́lọ̀ dá dúró tó self determination ẹ̀tọ́ wa ni kì í ṣe crime lábẹ́ òfin United Nations chapter kì í ṣe crime kí ni wọ́n bẹ ogun ẹmọ ojúlówó ọmọ Yorùbá kí ni báyìí léwu náà a ní jẹ́ ká fi ìmọ̀ ṣọ̀kan ẹ jẹ́ ká panu pọ̀ ká fi ìmọ̀ ṣọ̀kan kájọ jà fún òmìnira Yorùbá òun nìkan ṣoṣo lọ́nà àbáyọ fún gbogbo ìṣòro tí ń tẹ̀lẹ̀ sí wa Nàìjíríà ti tóbi jù kí ló dé a ṣe gbọ́ ẹ̀yà mẹ́ta ó wà lórílẹ̀‐èdè kan inú àwọn kan wá ń dùn inú ẹ̀yìn kan wá ń dùn so possible kí ẹ̀yà mẹ́ta wà lórílẹ̀‐èdè kan bí ẹ̀yà kan orílẹ̀‐èdè kan ni ẹ̀yà kan orílẹ̀‐èdè kan ni ẹ̀yà kan bí eléyìí máa ti dá ogun wa nìyẹn eléyìí máa kò dá wa pé kí ẹ̀yà mẹ́ta wọn papọ̀ kò dá wa bẹ́ẹ̀
àwọn bìtìkó àwọn ni wọ́n kí ètò abẹ́ àwọn ni wọ́n dà wá pọ̀ ronú ọmọ Yorùbá ṣé ẹ̀fẹ̀ ká ronú ni ronú ni tí bá ti mo bá lọ ní ni tí bá ti mo bá lọ ní àwa dìde ìgbésẹ̀ ó tó gẹ́ alùpàtà kan kì í dárin ilé ti tó lọ gbogbo ẹ̀yin representative àti sẹ́nitọ̀ ẹ̀ wá ń halẹ̀ mọ́ wa àbí ẹ̀ ń halẹ̀ mọ́ wa ìrọ̀lẹ́ pa ẹ̀ kọ́ halẹ̀ mọ́ àwọn ọmọ ìyá yín tí wọ́n jí wo wá kó ná ẹ fi òfin tẹ̀ ń ṣe yẹn ẹ fi dè wọ́n mọ́lẹ̀ tí ẹ bá ti fi dè wọ́n mọ́lẹ̀ tẹ́ ẹ ti kí ìtumọ̀ kẹ́ ẹ ti pa wọ́n dànù bá láti mọ̀ pé òfin tẹ̀ ń ṣe ó mọ̀ wá náà àmọ́ láì ṣe yẹn àwọn ò ní gbà fẹ́ yín à ní gbà fẹ́ láéláé ẹ lè máa dùnmọ̀ ọmọ wa kò pọ́síbù ẹ̀tọ́ wa là ń béèrè fún a sì ní láti béèrè fún ẹ̀tọ́ wa ẹ jẹ́ ká máa bọ́ ọ lọ. dànù lẹ́yìn bàbá Tinubu ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ̀yin gan ẹ̀rí ìbínú Ọlọ́run ẹ̀rí ìjàngbájọ Ọlọ́run ẹ wò mí tẹ́ bá fẹ́ràn àwọn aya assassin yín kọ́ máa bọ̀ nílùú òyìnbó Ọlọ́run fún yín ṣe ni Ọlọ́run fẹ́ gbà fún yín ni ṣùgbọ́n pé ọmọ adákẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní kílẹ̀ tí rí wọn ò tí ì nǹkan kan ẹ tí ì rí nǹkan kan bàbá Tinubu wọn ò tí ì nǹkan kan tí wọn bá yẹ tètè needful tí wọn lè correct ara wọn tí wọn lè ṣe nǹkan táwọn nǹkan Yorùbá fẹ́ àní fi wọn lọ́hùn sílẹ̀ àní fi wọn lọ́hùn sílẹ̀ kí wọn lè ṣe nǹkan tá a fẹ́ kí wọn ò tí ì lo wá ní ọdún kan àtàbọ̀ báyìí o ẹ wò bí nǹkan ṣe rí nínú Nàìjíríà ẹ wò bí nǹkan ṣe wọ́n nínú Nàìjíríà tó bá lójú méjì wá ń kọ́ tó lọ́dún mẹ́ta ń kọ́ tó lọ́dún mẹ́rin bó o láyé àwọn mẹ̀kúnnù ṣe fẹ́ rí ọmọ Yorùbá ojúlówó ọmọ Yorùbá èyí là ń pariwo èyí là ń ké pè ẹ jẹ́ ká jí lójú òun wá ẹ jẹ́ ká jí lójú òun wá ká mọ̀ nǹkan tá à ń ṣe ilé di tó lọ Nàìjíríà yìí ṣe ìlú oko ẹrú ni scam ní Nàìjíríà. ẹ ti rí ìjàgbàdì Ọlọ́run ti rẹ́dì láti bá yín fà tẹ́ bá lẹ lágbára ẹ lọ́wọ́ ẹ léèyàn ẹ lọ́lọ́run o bàbá Tinubu ẹ ní Ọlọ́run ìkà ènìyàn níyí Ọlọ́run dẹ̀ ti kọjá ìmọ̀ṣe sí yín bẹ́ẹ̀ni gbogbo agbára tẹ́ bá ní kẹ́ bẹ̀rẹ̀ sí ní lọ sà ẹ lè pa wá lẹ́nu mọ́ láíláí 25 years yẹn tẹ́ bá fẹ́ kẹ́ ẹ lọ gate ẹ̀ sí 50 kẹ́ wá wo nǹkan tí àwọn ọmọ Fúlàní gan máa fi ayé ẹ̀yìn àtàwọn ọmọ yín tó máa fi dá ṣáwọn ẹlẹ́fẹ́ pa àwọn ẹlẹ́fẹ́ sọ di súyà fún àwọn ọmọ Fúlàní pẹ̀lú ògo Ọlọ́run ṣèrè lẹ máa jẹ́ ẹ̀yin àtàwọn ọmọ yín lọ́lọ́run máa fi ṣètùtù táwa Yorùbá máa fi gbá Yorùbá nation wa tá máa fi lọ. Bàbá Tinubu apààyàn ní yín kì í ṣe ọmọ Yorùbá nìkan lọ tí ẹ ń pa ẹ̀yin nìkan wọ́n lé ní 17 oil wells ṣẹlẹ̀ bàbá ńlá bàbá yín ní oil wells yẹn wà tẹ́yìn nìkan fi ní 17 yìí tẹ ní sí Malta tí ẹ fẹ́ kí gbogbo ayé mọ̀ àṣírí yìí ti tú o àṣírí alábòsí ò ní bọ̀ tálábòsí bá lówó lọ́wọ́ tálábòsí bá ń bímọ àtúbọ̀tún alábòsí ò lè dá bàbá Tinubu àtúbọ̀tún yìí kò lè súnmọ́ ẹ ń pọ̀ ọmọ Nàìjíríà lẹ́kún ẹ fẹ́ sọ ọmọ Yorùbá ẹ fẹ́ sọ wánú bí June 12 kò ní tutù gbẹmú fẹ́yìn náà o gbogbo ìdààmú tẹ́ fẹ́ gbélé wa lórí torí pé ẹ fi rò pé àlẹ́jẹ̀ lọ́rùn Ọlọ́run máa gbomi jó lẹ́nu yín lójú ẹ̀yin gba lára agborun lójú yín agba àlàáfíà agba peace of mind lọ́wọ́ yín àwa yí yín síta ayí yín níbò aṣọ yín di ewúrẹ́ ẹ máa bleach ìkànnì yóò bàbá Tinubu ìǹkẹ́sì táwọn alákẹ́ tọ́ni ká dúró fọ́dún mẹ́rin kẹ́ parí ọdún mẹ́rin yìí ná alákẹ́ fún ara ẹ̀ ó máa ké ọmọ ẹ̀ wà ń lo ìbò ń bí báyìí àdúrà ni kó máa gbà pé kọ́ lọ́wọ́ máa fi ọmọ kó fi bà òun nínú jẹ́ torí òun ń bá àwọn ọmọ ọlọ́mọ nínú jẹ́ àwọn ọmọ tó máa lọ léèwé wọn ní owó tó máa fi lọ ẹ fún wọn ní lóònù bọ̀tẹ́ lè ra mọ́tò 160 million náírà fún sínétọ̀ torí pé títí tá ń gùn kọ́ àwọn náà ń gùn
ayé yìí máa bàjẹ́ ọ̀rọ̀ yìí máa lẹ́tìkẹ́ gbogbo ẹ ti tójú bọ ẹ̀yin ojú Ọlọ́run ẹ ti tí ọwọ́ bọ̀ ẹ máa rí jẹ́ èṣù ó máa dìde sí yín Ọlọ́run máa sọ fún kó lọ fi bàbá ńlá ìyà ṣé ìyàlẹ́ rẹ̀ gbọ́n fi ń jẹ wá kékeré lè rí Olúwa máa sọ ìyà kalẹ̀ sí yín lórí lójú pálí. Bàbá Tinubu ẹ máa kójọ tẹ bá kúrò ní 17 oil well kẹ bọ́ sí 20 whatever tẹ bá fẹ́ gbogbo ẹ̀ lè máa dálẹ̀ kò sí kankan tó ń bá yín lọ sínú nọ́tẹ̀ ń lọ Ọlọ́run ti pèpè ẹ̀ náà tó máa sọ yín sí tẹ máa jóná bíi gúgúrú ó ti pèpè ẹ̀ fún yín ìka ènìyàn níyín tẹ bá wá ní káwọn ọmọ Yorùbá má sọ̀rọ̀ nítorí 25 years of intimidation harassment irọ́ lẹ pa bàbá Tinubu òtútù fẹ́ lẹ́ni ẹ̀sọ́ sáfẹ́fẹ́ ni. òfútù fẹ́ tẹ̀ ni mo kọ́ ẹ̀ dìyàwó ni òfútù fẹ́ tẹ̀ ni ẹ kàn sọ́jọ́ ayẹ́fẹ́ lásán ni àwọn ò lè bẹ̀rù torí pé ẹ ti gbé 25 years ọ́ 10 million kan fáìnì kankan àwọn ò lè bẹ̀rù láti pariwo fún orílẹ̀-èdè wa torí nǹkan tá a fẹ́ òun la fẹ́ nǹkan tí àwọn 95% ọmọ Yorùbá nǹkan tá a fẹ́ ní ìsìn nìyẹn pé ká dá dúró mélòó ni gbogbo yín tẹ́wàá ń dùn mọ̀wù mọ́ wa à ń dàbẹ̀tọ̀ wa ẹ̀ní ká panu mọ́ ẹ fẹ́ kó ẹ̀rù sí wa lọ́kàn irọ́ lẹ pa. Ọlọ́run kan sọ nínú Isaiah 54 verse 8 to 10 only surely they will gather but not by me. Those who gathered against our Yoruba nation, you will fall for our sake. Èmi kọ́ ni mo sọ, ìwé mímọ́ ló sọ bàbá Tinubu. So ẹ túbọ̀ kó àwọn èèyàn yín jọ. Kẹ́ gather ara yín kẹ́ sọ, ẹ ti sọ́nsìn. Bíìlì tẹ́ ṣe yẹn, ó máa padà sínú ilé yín. Ẹ̀yin lẹ máa ṣí ẹ̀wọ̀n ayérayé. Àwa ò lọ ẹ̀wọ̀n kan ta láti ṣe. Àdẹ̀ ní kọ́bọ̀ tá ti máa fún yín. Ládùúgbò gbogbo trillions tẹ́ ti kó jẹ. Ẹ tún fẹ́ máa gba chicken change tó wà lọ́wọ́ àwọn ọmọ mẹ̀kúnnù irọ́ lẹ pa àti mọ̀ pápáyàn nìyí ajẹkẹ́ni má yọ nìyí bàbá Tinubu. Ẹ túnbọ̀ sọ fáwọn àpábí oyin àwọn Fẹ́mi Gbàjàbíàmọ́lé kẹ sọ fún Lákì yín askisa yín Lagos State Governor Jídé Sanwó-Ogbó kó máa dárakára tó ń dá Ọlọ́run máa tó náwó ẹgbà á jẹ bàbá láyà ẹ máa jẹ́ gbà bàbá Tinubu tẹ́gbẹ̀jì bá ń wẹ̀rí fún yín tẹ́ ń wẹ̀ nínú ẹ̀jẹ̀ tó nírọ́ ni wọn mọ Ọlọ́run tí à ń serve àwọn ò mọ agbára Ọlọ́run tí kì í bá tì Ọlọ́run tó ríjà tí ò sá tó rógun tí ò ṣọ̀lẹ òun ni Ọlọ́run sábà ń képe ó ti dìde tó sí yín bàbá Tinubu ẹ̀yin gan ẹ̀rí jàǹgbàjì Ọlọ́run nínú ìtẹ̀sẹ̀ fẹ́ ra wọlé yìí tó ń bá yín sọ pé kẹ́ ṣe tọ̀tún tẹ́ ṣe tòsì tẹ́ ní ìfẹ́ ní ilé fẹ́ ṣe ìpanu lẹ́ńtọ̀ ìpàṣẹ ìpanu òun lẹ́ńtọ̀ bàbá Tinubu sọ ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe ń tó bá wù yín kẹ́ máa ṣe Ọlọ́run ti dúró dè yín ẹ máa kọsẹ̀ ẹ ti kọsẹ̀ already ẹ máa ṣubú àwọn ọmọ Fúlàní tẹ́yìn ń gbè lẹ́yìn yẹn àwọn gan-an máa ṣekú pa yín ṣẹlẹ̀ ń tẹ gbé sí pàkọ́ yín Kazeem Shettima ó ti bẹ̀rẹ̀ sí ní gún against yín àwọn tó máa ń pa yín nìyẹn ẹni tó máa pa yín nìyẹn ẹ fẹ́ ṣe ti Fúlàní ẹ fẹ́ ta àwọn ọmọ ìyá yín nínú ẹ̀jẹ̀ ẹni muslim yẹn lẹ́fẹ́ ṣe ti rí muslim yín àwọn ẹrù fáyín yín ẹ máa jẹ bàbá ńlá yà bàbá Tinubu ẹ lọ kọ sílẹ̀ kékeré lẹ ṣe rí yìí o Olúwa máa gba ó máa gbójú ojú oorun yín ìfọ̀kànbalẹ̀ tẹ ní lórí owó tẹ ní lórí agbára tẹ rò pé ní ó ti dà ṣiṣẹ́ sí yín láti sìn yín lọ Olúwa ti yí ẹ̀yìn padà sí yín n tó bá wù yín kẹ́ lọ ṣe ẹrù òbodò ẹni tó fẹ́ kó sínú ẹ̀ ní kó ṣọ́ra tẹ bá láwọn lókun
tẹ fẹ́ gùn lórí mọ́lẹ̀ láti dúró síbi tẹ wà irọ́ lẹ pa ẹ máa yí ṣubú ni. Gbogbo àwọn tó ń tì yín lẹ́yìn tó ń parọ́ fún yín tó ń fọwọ́ pa yín lórí tó ń sọ̀rọ̀ tìǹú ìtùbí fún yín ikú ló ń gbé sínú yín wọ́n ń gbé ikú wá bá yín ni tẹ bá dẹ̀ ti gbà ó di gbére nìyẹn. Ẹ̀yin ọmọ Yorùbá gidi irọ́ ni bàbá Tinubu pa. You have the right under the constitution. Bẹ́ẹ̀ni. Under constitution Nigeria. We have the right under the constitution pẹ̀lú United Nations chapter láti pè fún self-determination. Ẹ má yẹ káwọn kan ó di intimidate yín. Ẹ má yẹ káwọn kan dùnmọ̀ wọn yín o. Ọmọ gidi ọmọ Yorùbá tẹ́ ẹ fẹ́ òmìnira lẹ́ka òjíire. Ẹ má jẹ́ káwọn olóṣèlú kan dùnmọ̀ wọn yín. A ní right fún self-determination. Mo bẹ́ẹ̀ ti gbọ́ látẹnu yá wa. Ẹ jẹ́ ká lọ mọ́ gbọ́ lọ. Dáradára yìí pé kẹ gbéhùn sókè kẹ sọ̀rọ̀. Ẹ mọ́bẹ̀ dání ẹ gbọ́bẹ̀ sórí àwọn olórí burúkú àpábíò. Ẹ mú mọ́ ní wọn lórí pé kọ́kọ́ ṣe nǹkan ọ̀rọ̀ lẹ́sọ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin Yorùbá legislators tẹ wà ní assembly àti senate tẹ papínrín jẹ tẹ ń jẹ́ kó máa fi ẹ̀jà ọmọ Yorùbá yín ìyà ní kọ́kọ́ ló máa wọlé tọ̀ yín o ẹ máa rárùn ẹ máa rí kú. Bẹ́ẹ̀ni àṣẹ wa. Olúwa máa dójú tì yín gbogbo ń tẹ pè tẹ fi ń ṣe ọlá gbogbo ẹ̀ ló máa wọ mi Olúwa máa bá yín jà tilétilé tọmọtọmọ tayátayá ẹ dákẹ́ ẹ jẹ́ kó máa pa àwọn ọmọ ojúlówó ọmọ Yorùbá ẹ̀dẹ̀ lẹ́yìn represent wọn ẹ̀yin ló lórí wọn Olúwa máa gé orí yín bọ́lẹ̀ ni ìbànújẹ́ tẹ̀ ń fún wa Olúwa máa gbé ìbànújẹ́ wọnú ilé yín pé ebi ń pa àwọn ọmọ Yorùbá ebi máa pa àwọn ọmọ yín á pa ẹ̀yin náà á pa ìyàwó yín ẹ wá mọ rírì pé ebi ń pa mí táwọn ọmọ Yorùbá ń ké ìka ní gbogbo yín o ṣùgbọ́n máa bá Ọlọ́run lẹ́sẹ̀ gbèjì kò sẹ́ni tó gbin àlùbọ́sà tó fi kó ẹ̀fọ́ ní tẹ́gbìn ẹ máa ká ẹ ti gbé wíńdì ẹ máa rí wild wind. Ẹ ti gbé wíńdì ẹ̀yin gan máa rí ìbínú Ọlọ́run ẹ wojú mi dáadáa máa tó wálé ẹ lọ kó àwọn assassin yín jọ tán bá yìn ìbọn yẹn á padà sí wọn á wọnú wọn lọ ní agbára ẹ̀jẹ̀ Jésù kì í ṣe pé mo ní agbára ṣùgbọ́n nípa agbára Ọlọ́run tí kì í bá tì gbogbo ìdà tá a bá nà sí ọmọ Yorùbá Ọlọ́run á yí padà á kìbọnú ilé yín ẹ̀yin gan nísìmí mọ́ o ewé ojú omi ò kí nísìmí ẹ̀ ní nísìmí gbogbo ẹ̀yin Yorùbá legislators tẹpẹrẹ yín ní politician tẹpẹrẹ yín lọ́jẹ̀lú ẹ̀ kì í ṣòṣèlú tóbìnrin bá wà nú ayín agbiyagba ni yín tẹ papírí jẹ tí ẹ ń gbè sẹ́yìn bí ẹ ń gba ọmọ Fúlàní láyè kó máa pa àwọn bí yín àwọn ọmọ yín lẹ́yìn wá ọ̀la torí pé ẹ fẹ́ dúró sínú kò tẹ́wà Olúwa ló máa yẹgi mọ́ yín lẹ́sẹ̀ tẹ bá wà ń bẹ̀ ẹ ní lálàáfíà tẹ bá pẹ́ ń bẹ̀ ẹ ní ìdùnnú ò ní bá yín gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tẹ papírí jẹ tí Fúlàní ń dún àràkárà wò nínú igbó wa lórí ilẹ̀ bàbá wa a lọ bá wọn ní Zamfara a lọ bá wọn ní Gombe a lọ bá wọn ní Kaduna àbí Kano a lọ bá wọn ní Niger wọ́n wá bá wa lórí ilẹ̀ Yorùbá wa wọ́n wá sọ́sùn Èkìtì Ọ̀yọ́ Èkólé wọ́n ń dá àràkárà. Ogun State. ẹ̀yin ọba wa wọ́n lè ti gbowó lọ́wọ́ àwọn tó yàn lè ṣe lè dùn ẹ ti jẹ́ dodo ẹ lè sọ dodo mọ́ ẹ̀yin ọba ó yẹ kójú tì yín bí mo dẹ̀ ṣe ń rí ó dàbí pé àwọn alálẹ̀ ń bínú sí yín ẹ lágbára kankan mọ́ Fúlàní ń wọlé ó ń gbé yín wọ́n ń pa wọ́n dànù Fúlàní wọlé ó jáde tú ẹ kó wẹ́wẹ́ jẹ àwọn ọba àgbàlódé ẹ̀yin ló ń pa ṣe rí pé ṣe gbọ́ àwọn alálẹ̀ gan ti bínú sí yín ẹ̀yin ọba ó bẹ̀rẹ̀ lórí ọba Ọ̀jájá ìwọ ni the oracle of the Yorùbá nation sórí àràkárà táwọn ọmọ Fúlàní ń dá àwọn ọmọ Fúlàní tún ti dá tiwọn àwọn ọmọ Ìgbò náà ti bẹ̀rẹ̀ ẹ̀ ń gbé àṣà
àṣà wa ẹ̀ ń gbélé Ìgbò lọ́wọ́ nítorí owó torí brown bag torí whatever torí pé ìyá tiẹ̀ jẹ́ Ìgbò òun láti tẹ̀lé ilẹ̀ baba ńlá bàbá ẹ̀ torí pé bàbá ẹ̀ ò kì í ṣe Ìgbò Adeleke ni bàbá ẹ̀ ń jẹ́ o ìwọ ọmọ àlè tó ń fọwọ́ òwò sí júwèlé o Dancing Jackson dancing governor ó dẹ̀ ń jóná láti jọ́njọ́ yìí ó lùsì £1 tó ń wú bí búrẹ́dì tó já sínú omi orí ẹ̀ ò pé òun wùwà bẹ́ẹ̀ tí ọpọlọ ẹ̀ ti jìn. Fẹ́mi Gbajabiamila ìwọ ló ń pè ní Secretary of State òun mọ́nítọ̀ gbogbo tó ń lọ ní state bọ̀ tí orí nǹkan kan sọ sí Ọlọ́run máa náwó ẹgbà sínú ilé ẹ̀ ánú ara Ìgbò gbogbo tó bá wù yín kẹ́ máa ṣe Ọlọ́run wà yín dẹni gbogbo okùn tọ́lọ́run fún olúkálùkù yín pé kó fi súnmọ́ nǹkan fi ronúpìwàdà tẹ kọ̀ tẹ́lẹ̀ ní ronúpìwàdà òun ló máa fi hàn kí gbogbo yín lẹ́yọ kọ̀ọ̀kan àti lápapọ̀. Ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ mi ò pọ̀ lẹ́ni o ẹ jáde gẹ́gẹ́ máa pariwo fún referendum kò sí nǹkan tí bàbá ńlá bàbá anybody lè ṣe fún yín right yín ni ó wà nínú constitution olórí burúkú tó ń ṣe kalẹ̀ tó ní ká máa tẹ̀lé bí ẹrú ó wà ń bẹ̀ ẹ jáde kẹ́ gbóhùn sókè kẹ́ sọ̀rọ̀ bàbá ńlá bàbá ẹnì kankan nú wọn kọ́kọ́ lóní Yorùbá nation a máa lọ ìtàkùn tó ní kẹ́rin má wọ́dọ̀ lọ́rọ̀ wọn tòun tẹ̀lé ló máa lọ a máa fà wọ́n turuturu ni tá a bá fà wọ́n tán bá tẹ̀lé wa gan a sọ wọ́n a já wọn dànù. Bẹ́ẹ̀ni. Ẹ dìde ọmọ Yorùbá ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì intimidate yín ẹ sọ̀rọ̀ ká gbóhùn sókè kò sí tó lè ṣe fún wa 25 years yẹn gbére làwa gan máa fi wọ́n sí ẹ̀wọ̀n gbére ni. Ayé wọn ti bàjẹ́ àwọn táyé wọn ti bàjẹ́. Wọ́n ṣe ń wọ plane wọn lọ ń jábọ́ wọ́n ṣe ń wọnú omi wọn lọ ń rì. Olúwa máa dáṣẹ̀ rí àkú fún gbogbo wọn àwọn wèrè. Ẹ dìde o ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì intimidate wa. Nàìjíríà àti lóde Yorùbá ìnira máa dé báwọn náà gbogbo ẹ lóṣèlú tẹ́ ẹ̀ ń fi ìnira tẹ́ ẹ̀ ń fa nínira tẹ́jẹ̀ ká gbádùn ẹ̀yin náà ní nísìmí ẹ̀ ní gbádùn àlàáfíà ò ní wọnú lé yín. Kò sí bẹ̀rù fọmọ Ọlọ́run because perfect love does not know fear. Ọlọ́run ò fún wa ní ìbẹ̀rù ó fún wa ní agbára ó fún wa ní ìfẹ́ àti orí tó pé orí pípé òun ló máa fi bá àwọn wèrè yìí lò wèrè ni wọ́n ti fẹ́ sín jáde tó bá dẹ̀ sí wínú gbóló gbogbo lọ́ máa lọ forí ṣọpọ́n sí àwọn ẹni àánú àwọn wèrè àwọn ọmọ àlè tó ń fọwọ́ òsì júwe lé bàbá ńlá bàbá wọn ẹ̀yin fẹ́ fáwọn ní 25 years ẹ̀yin mọ̀ pé 25 years wà tó ń fẹ́ èèyàn fún Boko Haram olórí burúkú yín godless bastard yín tí ìtọ́ mú Boko Haram kankan Boko Haram wọlé ń pa yín ń gbé yín ń gba millions upon millions lọ́wọ́ yín ẹ pa pínrín jẹ ẹ̀yin ọ̀lẹ yìí ojo játijàti gbogbo yín lọ́jọ́ ọ̀lẹ ni yín ọ̀lẹ Fúlàní tí ó lè fìdí ìgò kọ̀wé ló ń fi AK-47 gba yín létí gbàsgbòs ìyẹn lórí burúkú má ṣàǹfààní èpè màlẹ ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ẹ jẹ́ kó kò ní 25 years kẹsọ́ di 50 ẹ̀yin àtàwọn ọmọ yín náà lè máa ṣe ẹ̀wọ̀n yẹn ẹ ṣe ẹ̀wọ̀n gbére lè máa ṣe kò tiẹ̀ ní jẹ́ 50 years àlọ́ rámirámi ni ẹ̀yin ọmọ Yorùbá gidi ẹ jáde ká sọ̀rọ̀ sí tó lè ṣe fún yín tó máa nà. Bẹ́ẹ̀ ni o àwọn ọmọ Yorùbá gidi ẹ jẹ́ ká jáde ká sọ̀rọ̀ ọ̀rọ̀ làdídì sọ yìí no intimidation kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe fún wa and again à ń gbọ́ pé ẹ̀dùn pariwo ìsọ́sọ́rì àwọn ọmọ Yorùbá àníṣe àfẹ́ ìsọ́sọ́rì kankan orílẹ̀-èdè Yorùbá la fẹ́ afẹ́ òmìnira àbẹ̀ wà nínú wa Nàìjíríà mọ́ ó tó gẹ́ àníṣe alùbàtà kan kì í dárin nǹkan tá a fẹ́ òun ni kẹ́ ẹ fún wa ìran Yíbò ti ń pa Biafra ó ti pẹ́ díẹ̀ àwa náà ti jáde ní ti pé a fẹ́ Yorùbá nation ẹ pín Nàìjíríà kó ní kálukú mọ́ ló ń lo ẹ̀ after all Nàìjíríà ti expire láti 2014 amalgamation tó fi so àpapọ̀
ó ti expire náà kí ló wá ń ṣe yín gan kí ló ń dààmú yín tí àbẹ́káyé yóò bàjẹ́ ju bó ti wà yìí lọ ẹ tètè pín Nàìjíríà ẹ tètè tí ọbẹ̀ bọ̀ Nàìjíríà kó pieces kó lè kálukú máa lọ kí àwọn Yorùbá ká lè bá gbégbé àlàáfíà ká lè bá gbégbé bí Ọlọ́run wa ti dá wa tó àwa gangan ní ògo adúláwọ̀ àwa ní ògo adúláwọ̀ kí ló dé wá Nàìjíríà òun ló sọ wá di rádaràda òun ló sọ wá di olè òun ló sọ ọmọ wa di yahoo yahoo òun ló sọ ọmọ wa di aṣẹ́wó ìran Yorùbá kì í ṣaṣẹ́wó rí tẹ́tẹ́lẹ̀ ìran Yorùbá kì í jalè ìran Yorùbá kì í lu jìbìtì wá Nàìjíríà ló sọ wá di gbogbo ẹ̀ báyìí láyé ìwáṣẹ̀ láyé àwọn baba ńlá wa tí wọ́n bá ń tajà àbí tí wọ́n gbé nǹkan sẹ́gbẹ̀ẹ́ títì ìwọ tó bá fẹ́ rajà ẹ̀ wàá fowó síbẹ̀ ni wàá mú ọjà wàá lọ òní jí bí ìran Yorùbá sì wà gbà ní bá sì wà gbà nìyẹn bẹ́ẹ̀ ni máa ti dá wa nìyẹn àmọ́ lágbà tó ti wá papọ̀ ní nǹkan méjì wọnú ayé ọmọ Yorùbá a fẹ́ kọ́ ní ìsìn ẹ̀rẹ́ ká máa kọ́ a sì kọ́ bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́ ìran Yorùbá ó dá dúró kó ní nǹkan tẹ́lẹ̀ ṣe sí dandan ni tó Ọlọ́run bá tó dá ní ọmọ Yorùbá kò sí àṣìṣe Ọlọ́run Olódùmarè tó dá wa ní ìran Yorùbá kò sí àṣìṣe kankan wá Nàìjíríà ìrọ̀lẹ́ pa kì í ṣe Ọlọ́run ló dá Nàìjíríà èèyàn ló kí Nàìjíríà Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà àwa ìran Yorùbá Olódùmarè ló dá wa gẹ́gẹ́ bí ìran Yorùbá òun ló fi ọ̀rọ̀ Yorùbá sí alẹ́ nu ọ̀rọ̀ tá à ń sọ ló fi sí alẹ́ nu a ní àṣà wa ìṣe wa bá a ti máa ń wọṣọ gbà bẹ́ẹ̀ Olódùmarè ti dá wa nìyẹn ìmúra wa yàtọ̀ sí ìmúra Haúsá ìmúra Yorùbá ó yàtọ̀ sí ìmúra Yíbò àìṣe kankan náà ó tó gẹ́ ẹ fi wá lọ́rùn sílẹ̀. Let our people go. Let our people go. Self-determination is not a crime. It's a crime. Ó wà nù 1999 constitution tẹ́tí Abdulsalam tó gbé Nàìjíríà lórí ó wà nù ẹ̀ náà ó sì wà nínú United Nations chapter human rights. Kí ló wá dé kí ló ń bẹ̀ yín ọmọ ojúlé ọmọ Yorùbá kí ní báyìí lẹ́rù láti jáde láti pè fún self-determination ẹ má bẹ̀rù ẹ má fòyà ẹ jẹ́ ká jáde ká pariwo ayé mọ̀ pé àṣìṣe tán láti kó nu Nàìjíríà nobody can intimidate us nobody can intimidate us ẹ̀tọ́ wà là ń pè fún ẹ̀tọ́ wà là ń pè fún ẹ mẹ́lẹ̀ ká bẹ̀rù ẹ jẹ́ ká sọ̀rọ̀ bàbá wa emeritus bòde Bánjí Akíntóyè ká sọ̀rọ̀ bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ àtàwọn àgbààgbà tí wọ́n fẹ́ kí ìran Yorùbá parẹ́ tí wọ́n fẹ́ ká parun tí wọ́n fẹ́ ká bólóko ẹrú ẹ jẹ́ káwọ̀ ọ̀dọ́ ká fi ìmọ̀ sọ pẹ̀lú wọn ká bá hù tí wọn ká fi ọwọ́ sowọ́pọ̀ ẹ jẹ́ ká sọ wá dòtútù ọwọ́ ká rìn pọ̀ ṣèbé ọ̀ká tá a bá jọ ìpapọ̀ kò sí babalẹ̀ nìkan tó ìdá wa lọ́nà kò sí ariwo tá à ń pa nìyẹn àríkò ejò ló ń jọmọ ejò níyà àmọ́ tá a bá rìn papọ̀ kò sí àfẹ́ tó fẹ́ jẹ wá àríkò ọmọ ejò ló ń jọmọ ejò níyà àmọ́ tí a bá rìn papọ̀ tá a fi ìṣọ̀kan lò tá a fi ìfẹ́ bára wa lò ká ajáde lógúnlógún ajáde lọ́gbọ̀nlọ́gbọ̀n kò sí nǹkan tí ìjọba Nàìjíríà ti pẹ́ ti fún wa ọjọ́ yẹn gẹ́gẹ́ lágbòmìnira ọjọ́ yẹn gẹ́gẹ́ ládàádúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ariwo tá à ń pa nìyẹn ọmọ Yorùbá ojú ọmọ Yorùbá à ń pariwo fún yín ẹ jẹ́ ká dìde ká jà fún orílẹ̀-èdè wa we are more than 60 million population tí àdó dá dúró ni ìlú tí ó tó 2 million gan wọ́n ń ṣèjọba tiwọn lọ́tọ̀ ábẹ́ta sí àwọn ọmọ Yorùbá tá a ti kọjá 60 million why tá lè dá dúró why tẹ́lẹ̀ wá ń bá yín ẹ mẹ́rin kẹ́ yóò bá yín náà ọmọ Yorùbá ẹ mẹ́rin kẹ́ yóò bá yín
orílẹ̀-èdè Benin orílẹ̀-èdè Togo Ghana population wo tó population ọmọ Yorùbá wọ́n ń dá dúró wọ́n sì jọba tí wọ́n bó ṣe wọ́n ń gbé ayé àlàáfíà iná 24/7 ó wà pẹ̀lú wọn omi 24/7 ó wà pẹ̀lú wọn ọ̀nà wọn dáa sùtìlà tí wọn ó ṣiṣẹ́ 24/7 ni wáyé tá a lè kọ́pì wọn táwọn náà tá dá dúró kí ìlú wọn lè bá a dá káríná lò kárómi lò kọ́nà wọn dáa ká gbégbé àlàáfíà lórílẹ̀ wa kí ló dé àwa ṣe rú nà Ọlọ́run dá wa fún yàjẹ́ àwọn olórí la sì yan pẹ̀lú ìlú táwọn olórí ibu lọ lùgáàdì tí wọ́n kírètì fún wa tí wọ́n lè fi wá bá ṣe wà gbà tí wọ́n fi wá lẹ̀ bí Ọlọ́run ti dá wa sórílẹ̀ wa káàmọ̀ ìjọba wa lọ Yorùbá ẹ jẹ́ ká ronú àsìkò ti tó bàbá Tinubu kò sí nǹkan tó fẹ́ ṣe fún wa kò sí nǹkan tí bàbá Tinubu fẹ́ ṣe fún wa bí ó ti mọ̀ sí náà ní ṣe yẹn àwa ni ká mọ́ sọ àtùpara ká mọ́ sàtùpìyè àwa gangan ni ká mọ́ ṣe kí ni ká mọ́ sọ àtùpìyè àwa nìyà ń jẹ àwa ni wọ́n fi ìyà yìí jẹ àwọn ń gbádùn ọmọ wọn ń gbádùn aya wọn ń gbádùn àwọn náà gbogbo àwọn olóṣèlú pátá wọn ń gbádùn wọn ò tó nǹkan náà ṣé wọ́n 1000 ni tábàkà ogun wọn ṣé àwọn olóṣèlú wọn 1000 ni wọ́n 1000 kí ló ń bà lẹ́rù láti jáde ẹ̀mí kan nìkan dẹ́rù bà wá mọ́ ọmọ Yorùbá ojú ọmọ Yorùbá ẹ̀mí kan nìkan dẹ́rù bà wá mọ́ òdodo ọ̀la ń sọ fúnra wa ọ̀nà kan tó so táàbí lè gba wálẹ̀ náà ni pé ká dá dúró táàbí lè gba wálẹ̀ táàbí lè rí ògo wa lò táwọn àwọn jẹrẹsọ ti ń bọ̀ lẹ́yìn tí wọn ò fi ní jẹ ìyà tí àwọn babaláwa tàwa jẹ òun ni pé ká dá dúró rẹ́bẹ̀ orílẹ̀-èdè gbogbo apáta làwọn òní bàbá Awólọ́wọ̀ ní bàbá Awólọ́wọ̀ tí wọn bá ṣe takuntakun nílẹ̀ Yorùbá ń gbà náà lọ ní Western Region sáàmù ìròyìn wọn tó ní ni sáàmù ìròyìn wọn ni ànímọ̀ ìròyìn wọn náà àmọ́ lágbé wọn ṣe iṣẹ́ fún ìran Yorùbá nígbà tí wọ́n ṣe Western Region fún àwọn ọmọ Yorùbá lórí ayé ṣe takuntakun tó ṣe fún wa free education wọ́n ṣe fún wa free health care gbogbo nǹkan ní ó fi mú ayé dẹrùn fún wa wọn ò ní wàhálà náà àbá Awólọ́wọ̀ ní àlà wọn ò dà wá láàmú free education ni free health care àwọn arúgbó ilé ìwòsàn ọ̀fẹ́ ni wọ́n lọ àwọn pẹ́sọ́níà wọ́n gbà lóṣooṣù wọn ò jẹ wọ́n lówó àwọn ọmọ tó bá kàwé tó bá jáde iṣẹ́ ti wà ńlẹ̀ fún wọn ni bí a ti gbé lónìí dá wa nìyẹn bọ́lá bá ti dá ìran Yorùbá nìyẹn àmọ́ àdìgbà tó ń sọ àpapọ̀ lówà Nàìjíríà ni ìran Yorùbá ti change láti wàkíwà láti tó kẹ́ ọmọlúàbí mọ́ sọ wá dáká wọn bá lọ bẹ́ẹ̀ ni sọ dáká wọn bá lọ bẹ́ẹ̀ tí ò bá dáká wọn bá lọ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká yètè support ara wa ká jà fún orílẹ̀-èdè wa ló lè pè wa tẹ́tí gbọ́ ètò náà kò ní jù báyìí lọ èmi ọmọ yín ni o èmi olólùfẹ́ yín èmi àbúrò yín ló ń kí gbogbo yín òwò tí mo mú wá etí ìgbọ́ yín náà ní kò jù báyìí lọ o ẹ ṣé gan ni ẹ dì mọ́ bọ̀rọ̀ láti bá mi subscribe lórí YouTube mi BME TV ẹ bá mi subscribe síbẹ̀ ẹ bá mi tẹ bẹ́ẹ̀dì yẹn tẹ́tí gbọ́ gbogbo àti bá ti dọ́ọ̀bù iṣẹ́ síbẹ̀ ẹ mọ̀ bá wa wò ó tẹ́tí gbọ́ ẹ ṣé gan ni orí tẹ̀ fún omi jù ní fọ́ o bẹ́ẹ̀ ni etí tẹ̀ fi ń gbọ́ mi etí náà ò ní di ọwọ́ tẹ̀ bá tẹ láì tẹ̀ bá tẹ love ẹni fọwọ́ náà gbọ́ mọ́ sí àwa láàmú wa bẹ́ẹ̀ ni ẹ̀yin náà láàmú rí ẹ ṣé gan ni ó dìgbà.